kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo tún mú wá sí etí ìgbọ̀nyín láti ẹnu ọmọ yín kan náà, ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ti tú àṣírí ọ̀rọ̀ yìí síta nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Èkó lọ́jọ́ Àbámẹ́ta wípé ìjọba àpapọ̀ ti kéde ìpinnu wọn láti ṣe àyọkúrò ṣíṣe ètò ìdánwò sí ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé gbogbo òpin ètò ẹ̀kọ́ tí àwọn yóò sì fi òǹkà ìdánwò nọ́mbà akẹ́kọ̀ọ́ rọ́pò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Igbákejì ààrẹ Kazeem Shettima ti kọjá sí ìpínlẹ̀ Èkó lẹ́yìn àbẹ̀wò ráńpẹ́ tí ó ṣe sí ìlú Màdúgùrù ìpínlẹ̀ Borno láti lọ jábọ̀ fún ààrẹ Tinubu ní ṣókí ohun tí ó bá bọ̀ nínú àbẹ̀wò rẹ̀ lórí bí ọ̀rọ̀ ètò ààbò ìlú Màdúgùrù dé dúró báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ síta wípé ìjọba ilẹ̀ Faransé yóò pèsè ohun èlò ìjà ìgbàlódé àti ìdánilẹ́kọ̀ọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà láti ró iléeṣẹ́ ètò ààbò lágbára kí wọ́n bá lè kojú àwọn adàlúrú agbébọn tí wọ́n fi ìgbà gbogbo da omi àlàáfíà ilẹ̀ Nàìjíríà rú. Tinubu sọ ọ̀rọ̀ àṣírí yìí síta nígbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ilé rẹ̀ tí ó wà ní Ìkòyí ní ọjọ́ Ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Enugu ti fi ọwọ́ ṣìnkún òfin mú arákùnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò tíì ju ọmọ 20 ọdún ó lé mẹ́rin 24 years ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ugu Desmond lórí pé ó gbìyànjú láti pa obìnrin aláboyún kan tí ó sì tún làkàkà láti fi tipátipá bá a lò pọ̀ ní alẹ́ ọjọ́ 14 oṣù kẹta March 14 ọdún 2026 nígbà tí aláboyún náà padà lọ sí ilé rẹ̀ láti ilé aládùúgbò tí ó ti ń bọ̀ lójú ọ̀nà Àmúkò-Àfà ti ìjọba ìbílẹ̀ Udi ní ìpínlẹ̀ Enugu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àwọn agbébọn tún ti kọlu ilé ìjọsìn Evangelical Church Winning Hall ECWA ti agbègbè Omugọ níbi tí àwọn olùjọ́sìn ìjọ náà ti ń ṣe ìsìn ọjọ́ ìsinmi lọ́wọ́lọ́wọ́. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn agbébọn yìí ṣe déédéé wọnú ọgbà ilé ìjọsìn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn ní kọ́ṣẹ́kọ́ṣẹ́ tí gbogbo rẹ̀ dìbò lọ yàgò tí oníkálukú fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n àwọn adàlúrú agbébọn yìí rí àwọn ọmọ ìjọ 8 jí gbé sá lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ti ọdún 2023 Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti lọ ṣe àbẹ̀wò sí olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀ rí ti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Rabiu Musa Kwankwaso ní ọjọ́ Ìsinmi ní ìpínlẹ̀ Kano láti lọ bá a ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọdún Sálà. Obi wá lo àǹfààní àbẹ̀wò rẹ̀ láti fi ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ náà balẹ̀ wípé dídùn lọ́sàn wọn yóò so lórí ìlàkàkà wọn láti gbé ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà sókè padà. Ó tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ń ṣe àbẹ̀wò yìí láti fi tọ̀wọ̀tọ̀wọ̀ yẹ́ ọ̀gá àwọn sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Chukwuma Soludo ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún dídíje ti sáà kejì ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 wípé kò ní kábàámọ̀ lórí ipò rẹ̀. Ó sọ ọ̀rọ̀ yìí síta lórí ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún un lórí ẹ̀rọ móhùnmáwòrán ti ìlú Ọ̀ká. Níbẹ̀ ló tún ti ṣàpèjúwe ààrẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹni tí ó ṣe fọkàn tán. Ó tún wá gba àwọn olùdíje fún ipò ààrẹ yòókù láti tún èrò wọn pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf ti ṣèlérí pé òun yóò rí dájú pé àṣà àjogúnbá ti àwọn ènìyàn ìpínlẹ̀ Kano túbọ̀ rinlẹ̀ dáradára sí i, èyí tí òun kò ní jẹ́ kí ó parun. Ó sọ̀rọ̀ yìí síta nígbà tí Emir àti ìlú Kano Sanusi Lamido Sanusi kejì ṣe àbẹ̀wò sí ní ilé ìjọba láti kí i fún ọdún Sálà. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀
èyí tí agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Kano Ismail Jubril Fagore tí ó gba emir lálejò sọ síta nípa fífi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí àwọn olùgbé ìpínlẹ̀ náà fún àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn nígbà gbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìpàdé àwọn ọ̀jọ̀gbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (CPPDP) ti sọ pé àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) bẹ̀rù gómìnà Ṣèyí Mákindé lórí ètò ìdìbò ìdíje sípò ààrẹ ti ọdún 2027. Àwọn ẹgbẹ́ yìí ló tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé nítorí ìdí èyí ni ẹgbẹ́ òṣèlú APC ṣe ń ta oríṣiríṣi ọgbọ́n láti jẹ́ kí Ṣèyí Mákindé fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kí ó sì bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú wọn, àti pé ara ọ̀nà àyíníke wọn ló jẹ́ kí wọ́n gbé ìròyìn àhesọ síta wípé gómìnà Ṣèyí Mákindé ti fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Adarí àpapọ̀ ẹgbẹ́ CPPDP, Amòfin Obinna Nwachukwu ni ó sọ ọ̀rọ̀ yìí síta ní ọjọ́ Ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Nínú ìwé àkọsílẹ̀ tí iléeṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti orílẹ̀-èdè Ghana gbé jáde síta ni wọ́n ti gbóríyìn tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ti iléeṣẹ́ ètò ààbò Department State Service (DSS) nípa bí wọ́n ṣe dóòlà àwọn ọmọ ilẹ̀ Ghana tí wọ́n tó 44 lọ́wọ́ ìwà ọ̀daràn orí ẹ̀rọ afẹ́fẹ́ èyí tí ó dángájíá lórí títì àwọn ọmọ ilẹ̀ òkèèrè láìmọ̀ sínú ìlérí ayédèrú fífún wọn níṣẹ́. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ wọn ni wọ́n ti jẹ́ kí ó di mímọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè àwọn wọ̀nyí ti gúnlẹ̀ sí ìlú Accra láyọ̀ àti àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day bákan náà. Ìròyìn yìí ló sọ pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ti ṣàpèjúwe àdéhùn owó rọ̀gùnrọ̀gùn tí ó dín díẹ̀ ní ẹgbẹ̀rin mílíọ̀nù pound èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe pẹ̀lú orílẹ̀-èdè United Kingdom nígbà tí ó lọ ṣe àbẹ̀wò síbẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn mugun tí ó sì tún jẹ́ ohun tí yóò mú ire bá ọrọ̀ ajé ilẹ̀ United Kingdom tí yóò sì kó ilẹ̀ Nàìjíríà sínú gbèsè rẹpẹtẹ. Ẹgbẹ́ òṣèlú ADC wá ké sí ìjọba àpapọ̀ láti pèsè gbogbo ìwé àdéhùn, owó èlé orí rẹ̀ àti bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe máa san owó yìí padà fún gbogbo ènìyàn láti rí kedere gbogbo ohun tí ó rọ̀ mọ́ ìlànà ètò àdéhùn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel Ìròyìn Lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.